ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yìí. Ìjọba Ọ̀yọ́ fòpin sí kónílé gbélé tó gbé kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ 10. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fòpin sí kónílé gbélé tó gbé kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ 10 ìpínlẹ̀ náà o. Kónílé gbélé oníwákàtí 16 náà ni ìjọba Ọ̀yọ́ kéde látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire, níbi tí àwọn agbésùmọ̀mí ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ. Wàyí o, nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn ìpínlẹ̀ náà Dọ̀tun Oyèládé fi léde, ó ní ìjọba Ọ̀yọ́ ti fòpin sí ìséde náà báyìí. Àwọn èèyàn sì lè padà máa gbé ìgbé ayé wọn bó ṣe wà tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí. Tí a ò bá gbàgbé, ìséde oníwákàtí 16 náà ni wọ́n kọ́kọ́ kéde kí ìjọba tó fi ọjọ́ kan lé. Oyèládé kan sára sí àwọn olùgbé agbègbè tí ìséde náà ti wáyé fún sùúrù àti ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ìjọba lásìkò ìséde ọ̀hún. Ó fi kún pé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti rí i dájú pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n wà lákàtà ajínigbé ni wọ́n gba ìtúsílẹ̀ láìpẹ́. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ni kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó ń bá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.